ṣe dáadáa la jí. Ìkànnì Yorùbá Dùn Lédè tí orí YouTube ní ẹ wà. Ìkànnì tí ó ń ṣe àgbélárugẹ èdè àti bí a ṣe ń kọ sílẹ̀ pẹ̀lú bí a ṣe ń kà. Ní ọjọ́ Ajé tó kọjá láti ṣàlàyé fúnra wa àwọn álífábẹ́ẹ̀tì Yorùbá àti ìpínrọ̀ wọn. A ní álífábẹ́ẹ̀tì Yorùbá pín sí kọ́nsọ́náǹtì ó sì pín sí fáwẹ́lì. Bẹ́ẹ̀ bá gbàgbé mo sọ fún yín pé iye òǹkà kọ́nsọ́náǹtì jẹ́ 22 ìyẹn 18 tí fáwẹ́lì sì jẹ́ 7 àkọ́kọ́ tí a sì ní 5 míì tó kún eléyìí tí a ń pè ní àyàn aránmúpè. Ní àárọ̀ ọjọ́bọ̀ yìí ìdáhùn yànnàná lé lórí òun náà ni ìró fáwẹ́lì bí a ti ń gbé wọn. Ṣùgbọ́n kí ni fáwẹ́lì? Fáwẹ́lì ni àwọn ìró tí a pè nígbà tí kò sí ìdíwọ́ fún èémí tó ń bọ̀ láti inú ẹ̀dọ̀fóró. Èémí ni la fi máa ń pe àwọn ìró Yorùbá jáde. Tí wọn náà bá pe a, ó rí i pé kò sí ìdíwọ́ fún èémí tó ń bọ̀ fún a. Àwọn fáwẹ́lì ta ní, a ní fáwẹ́lì bíi a, e, ẹ, i, o, ọ àti u tó jẹ́ 7 lápapọ̀. Fáwẹ́lì pín sí oríṣi méjì. A ní fáwẹ́lì aránmúpè, a sì ní fáwẹ́lì ẹ̀rànmúpè. Fáwẹ́lì aránmúpè òun ni nígbà tí àfàṣe tí ó bá ṣí sílẹ̀ tí èémí sì lè gba ká ẹnu àti ká ihò mú jáde, ìgbà náà la mọ̀ pé fáwẹ́lì aránmúpè. Eléyìí ni fáwẹ́lì tó ṣe wípé ó kún wọn lẹ́yìn nígbà tá a bá sọ̀rọ̀ bíi an, ẹn, ihun, ọ̀n àti àwọn yẹn ni fáwẹ́lì aránmúpè. Ṣùgbọ́n nígbà tí àfàṣe bá gbéra sókè tó lọ dí ká ihò mú tí ìró wá ń gba ká ẹnu jáde tààrà, that is eléyìí tí kò sí ìdíwọ́ kankan fún wọn níbẹ̀, eléyìí ni à ń pè ní fáwẹ́lì àìrànmúpè. Tó bá dá wà kó sọ pé a, e, ẹ, i, o, ọ, u tí ò sí ìdíwọ́ kankan fún àwọn fáwẹ́lì fún àwọn ìró tí a pè. Ní ṣókí, fáwẹ́lì òun ni ìró tí a pè nígbà tí kò sí ìdíwọ́ fún èémí tó ń bọ̀ láti inú ẹ̀dọ̀fóró. Ìkíkejì, ipò àfàṣe ni ó mọ tọ́ka sí irú ìró fáwẹ́lì tí yóò jáde nínú ká ẹnu wa. Ṣókí báyìí lọ bí oge. Ẹ ṣé, ẹ kú ìjókòó. Ìyókù tún di ọjọ́ Ajé tí ń bọ̀ táwọn pàdé lórí ìkànnì YouTube. Èmi tí ń tòótọ́ Ismail Daoud Ọlákúnlé Eminence. Ẹ ṣé lọ́pọ̀lọpọ̀.